ǹjẹ́ ẹ ti gbọ́ pé nípa ọkùnrin aláàánú kan tí a rán sọ̀kalẹ̀ láti òde ọ̀run. ọmọ aládé àlàáfíà ni o. kí ni orúkọ ọkùnrin ọ̀hún? Jésù Kristi ti Násárẹ́tì. ẹ tún pè é lẹ́ẹ̀kan sí i. Jésù Kristi ti Násárẹ́tì. ó wá sáyé èṣù ẹ̀ṣẹ̀ yìí pẹ̀lú àlàáfíà àti ìjìnlẹ̀ ọ̀rọ̀ tí ń yí ọkàn padà sọ ní di ẹ̀dá titun. ṣùgbọ́n ibi ni ayé fi san fún un o. wọ́n dìtẹ̀ rẹ̀ wọ́n mú un. wọ́n pa á ó sì fi ẹ̀jẹ̀ rẹ̀ kó ẹ̀ṣẹ̀ aráyé lọ. ṣùgbọ́n a dúpẹ́ ó ti jíǹde o. ó jíǹde pẹ̀lú ọwọ́ agbára. nítorí pé ẹ̀jẹ̀ rẹ̀ agbára ni. ìdí nìyí tí ìjọ CCC Genesis Global fi ń fi tìfẹ́tìfẹ́ pé gbogbo ènìyàn síbi àyájọ́ ikú àti àjíǹde Kristi. A special Good Friday Facebook live service. The power in his blood. agbára tó wà nínú ẹ̀jẹ̀ rẹ̀. àrà mẹ́rin yìí rí àkọ́kọ́ irú ẹ̀ lórí afẹ́fẹ́. gbogbo ènìyàn ẹ pàdé wòlíì àgbáyé ni. Prophet Israel Ọládélé Ògúndípẹ̀. Unstoppable Genesis. lórí ẹ̀rọ ayélujára Facebook Genesis Global page. yóò tún lọ lágbára jù. ní ọjọ́ kẹwàá 10th April 2020. ní dédé agogo mọ́kànlá alẹ́ sí 2 òwúrọ̀. ní ètò Good Friday lórí Facebook yóò máa kú pẹ̀lú ọwọ́ agbára ńlá Ọlọ́run. ẹ má ṣaláì darapọ̀ o. gbogbo ènìyàn nílẹ̀ yìí àti lókè òkun. Prophet Israel Ọládélé Ògúndípẹ̀ lórúkọ gbogbo ìjọ CCC Genesis Global ló ń wí pé bí ẹ ṣe ń darapọ̀ mọ́ ètò ìsìn Good Friday live on Facebook. àlàáfíà fún yín o.